a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. a sì máa ṣàdúrà fún gbogbo àwọn ọmọ ìyá wa tí ń bẹ ní hajj Inshallah. nílé Ọlọ́run torí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ láìpẹ́ Bẹ́ẹ̀ni bàbá. gẹ́gẹ́ bí èmi ti máa ń sọ wípé istidadul hajj ó bẹ̀rẹ̀ láti Shawwal tá a bá ti gbààwẹ̀ Ramadan tán Shawwal tó kù lẹ́yìn àwẹ̀ ni ibẹ̀ láti máa múra ètò hajj Inshallah. kí la wá fẹ́ ṣe palẹ̀mọ́ kalẹ̀ fún hajj náà Al-Qur'ani ti sọ fún wa wípé watasawwadu fa inna khayra zadi at-taqwa fattaquni ya ulil albab istidadu lil hajj kéèyàn ó palẹ̀mọ́ iṣẹ́ hajj kalẹ̀ nínú Ramadan láti máa palẹ̀mọ́ rẹ̀ Inshallah. tó fi ní kutiba ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun a ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún yín gẹ́gẹ́ bá a ti ṣe lérí àwọn tán ṣáájú yín ó wá ní la'allakum tattaqun bóyá tẹ́ ẹ bá gbààwẹ̀ náà ẹ ní tẹ̀kùwá tá à ń pè ní ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run tí à ń pè ní tẹ̀kùwá yìí tá a bá rí bẹ̀rù Ọlọ́run nínú oṣù Ramadan tá a fi bí panú a ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn Mashallah. tá a bá ti wá ní tán tá a jáde kúrò nínú Ramadan tán a wà wọnú Shawwal Shawwal láti máa wá ṣe ìdádù ìbẹ̀rù Ọlọ́run náà kalẹ̀ ìpalẹ̀mọ́ àti ṣe hajj torí pé hajj yẹ ètò Ọlọ́run fẹ́ ká mú wá báwọn òun náà ní bẹ̀rù Ọlọ́run ẹ gbọ́ wọ́n fẹ́ ká mú bẹ̀rù Ọlọ́run wá báwọn lọ́wọ́ ní wípé faman farada fihinna al-hajja fala rafasa wala fusuka wala jidala fil hajj ẹni ó bá ṣe hajj lọ́ranyàn fún rẹ̀ lẹ́yìn ìgbà t'Ọlọ́run ti ṣe lọ́ranyàn fún tán òun náà wá ní istita'a láti rin ojú ọ̀nà ni fala rafas kò gbọ́dọ̀ ṣèbàjẹ́ wàlá fòsókọ. kò sì gbọ́dọ̀ wá pòkì wàlá jidala fil hajj. bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ ṣe fàǹfà pẹ̀lú èèyàn kó máa báyàn jiyàn ká máa jiyàn òṣèlú ká máa jiyàn bọ́ọ̀lù ká máa jiyàn olórin kódà kò gbọ́dọ̀ máa jiyàn àwọn aláàfáà báwọn mi bá dé hajj tán ọ̀rọ̀ àwọn àfáà tí ń bẹ lé ni wọ́n dálẹ̀ fáǹsì àfáà yìí àti fáǹsì àfáà yìí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa jà àfáà yìí lọ́dà àfáà yìí ní ọ̀dà wọ́n máa fààyùn Al-Qur'ani ni ẹ gbọ́dọ̀ ṣe wàlá fusuk àwọn ìwà pòkì bí àmutí òmùtí ń lé fá Ọlọ́run wa kọ hajj fún ọ tí ó pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ àgbàtọ́ ọdọ́run tó wá bí èyí tí ò ti ẹ̀dí mẹ́rù ń wá bí wọ́n ti ń ta akínì ó ti yé ń wá bí wọ́n ti ń ta ìmúkúmú kí léyìí tó ti fi kalẹ̀ ńlé kó tó lọ tó rí gbé lọ. so wàlá rafasa àwọn ọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ kò bá kùn gbé alálàájì ò gbọ́dọ̀ ṣe é. wàmà tẹ́fọ́ alúmi nìkan yìí rẹ̀. gbogbo ń tẹ́ bá wá ṣe ní dáadáa lọ́hùn ní hajj lọ́hùn ya'lamuhu Allah ọlọ́mọ má rò pé nìkan ò rí ọ inú hòtẹ́ẹ̀lì tí wọ́n fi ọ́ sí má wọ yàrá obìnrin olóbìn inú hòtẹ́ẹ̀lì tí wọ́n fi ọ́ sí ọ̀gbọ́ bí gbogbo kó wá bá lọ haramu tán ẹlòmíà máa ṣe fàsáàdì pẹ̀lú obìnrin olóbìn gbogbo orú nǹkan báyìí Al-Qur'ani níbẹ̀ ẹ bá ṣe tẹ́ ẹ rò pé nìkan ò rí. ya'lamuhu Allah. wa ma taf'alu min khayri dáadáa tó o bá ṣe lọ́wọ́ wa mọ́ mafhum mukhalafa rẹ̀ náà ni kí wa ma taf'alu min sharri ya'lamuhu Allah èyí tó bá ṣe tí ò da Ọlọ́run mà wàtásàwàdú ẹ wá pípí ẹ̀ kalẹ̀ kẹ́ ẹ tó kò lé. fa inna khayra zadi taqwa. pípí aréṣà yìí ni ò yí àwọn èèyàn òun láti sọ̀rọ̀ pati ń jò ní àwọn mí ń ṣe pati kún tó la hajj ni wọ́n múra mọ́kà wọ́n pe eléré wọ́n ṣe pati wọ́n kọrin wọ́n jó níbi tó ń lọ tó mà bọ́yá òun ni sàrí rẹ̀ wà. èyí wòye ṣe rògbòdò èyí ṣe gbogbo ẹni ó lọ mọ́kà ni ó darí hatiman makidiyal inú sí Ọlọ́run ni ẹlòmí ọ̀hún ni sàárì rẹ̀ wà ẹ̀yà nẹ́bí yóò kóhun lè sùn ẹlòmí àmọ́ sàdúrà Ọlọ́run mọ́sáájú wọn kéèyàn ó kú sí mọ́kà kó wọ́n sí mọ́kà kò pé ọmọ wọ̀ náà kéèyàn lọ hajj kọ́ wá kú sọ̀hún èyí wò pé ọmọ wọ̀ náà á wò kí lórí sí lọ́hùn kó tó kú ìjórí sí ẹrí sí ìjọsẹ hajj rẹ̀ pé kí làníyàn tó fi wá báwo ló ti ṣe lọ́hùn tí gbogbo ẹni ó ṣe hajj lọ́rùn tẹ́wọ́ gbà ẹlòmí ò tí ì kú òkú tó gbẹ́sẹ̀ wọ pléènì Ọlọ́run ò retí ẹ̀ wọ́n bá ti ń já ní Júdà lọ́hùn tí wọ́n ń já ní Jádà tí wọ́n ń já ń bẹ̀ wọ́n láwọn ń lọ lè gbà wọ́n ń lọ sí mi court wọ́n fẹ́ lọ lè gbé aṣọ harami Ọlọ́run sọ fún àwọn màláíkà pé kí lásọ mi wá lọ́dún eléyìí ọgbọ́ Ọlọ́run ò ní pé yá barahaba kò ní ṣe fẹ́ràn mi torí pé ọ̀nà tó gbà rú ọmọ àpọ̀ náà haramu ni
لا إله إلا الله mashrabuhu haramu oúnjẹ omi tí ń mu haramu ni ومطعمه oúnjẹ tí حرام ń jẹ haramu ni وملبسه aṣọ حرام tó wọ̀ lọ Mákà haramu ni owó tó san owó haramu ni وغذي في الحرام. ẹ wo nǹkan nígbà tí èèyàn lu jìbìtì tó wá rówó ń bi jìbìtì tẹ́ni tó lu jìbìtì ń sunkún wọ́n wá kó wọ̀ wọn ọlọ́lọ́ ṣe mọ̀násíkò hajj ọlọ́run ò lè gbà lọ́wọ́ ẹ̀ kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run pè ọlọ́run ò pè ẹlòmíì òun ló pè rẹ̀ الله أكبر. ọ̀gbọ́ ọlọ́run ò pè ẹlòmíì òun ló ṣe kíni òun òun ló pè rárẹ̀ wọ́n bá ẹlòmíì sùn tán ni wọ́n fi pásítọ̀tù wọ́n fi ìwé Mákà lé lọ́wọ́ لا إله إلا الله. ọgbà sọlá torí páàrọ̀ ẹlòmíì Mákà oníwèé lálàsí ẹ̀ wọ́n gbé lọ́tẹ́ẹ̀lì wọ́n yanjú ẹ̀ tán dáadáa wọ́n sì fún oníwèé Mákà لا إله إلا الله. tó ọlọ́run ò ní gbà yín lọ́wọ́ ẹ̀ olè tí ń jalè tó rówó ń bẹ̀ tó bá lọ hajj ọlọ́run ò lè gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá nígbà náà bóun ṣe rówó yìí òun lọ lè fọ owó òun mọ́ òun lọ lè ṣe hajj kó lè pa ẹ̀ṣẹ̀ ń rẹ́ bóun ṣe gbà dé ọ̀dọ̀ ọlọ́run pé ó pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ òun lè ẹ̀ṣẹ̀ kan lòun náà a kì í gba ọ̀nà ẹ̀ṣẹ̀ dọ́dọ̀ ọlọ́run pé kó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ gbọ́ so ẹlòmíì ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ẹni ó jẹ gbèsè tó lè yá owó tó wá lóun lọ Mákà ọlọ́run ọ̀ràn ọlọ́run ọ̀rẹ́ ni ó kọ́kọ́ ọwọ́ tó lówó tó wá lọ lè yá owó gúrúmì ọmọ dá padà lóṣooṣù. ọmọ dá padà lóṣooṣù àfi tó bá já sí wípé iṣẹ́ tó ń ṣe ó ní ọ̀nà tó gbà rí owó yẹn san bíi kí wọ́n máa yọnu owó oṣù rẹ lóṣooṣù irú ẹni bẹ́ẹ̀ lè gba owó kó lọ hajj ààrẹ ni tí ò ní gbà aṣẹ́ kò ní ọ̀nà tó lè fi tán ò ní ṣe oṣù tó ń gbowó rẹ̀ tó ń máa yọ díẹ̀díẹ̀ ọkà sáwọ pé mi náà fẹ́ lọ hajj ó sì lè gba owó ọ̀ ń darí ọjọ́ àjọyọ̀ náà ní olówó dé ọwọ́ akẹ́mi ókè ẹlòmíín darí Mákà ń darí hajj tán ń ṣàjọyọ̀ tán lọ́sàkóòlù tọ́ra àwọn olówó ń dààmú rẹ̀ pé báwọn kó gbogbo yìí wọn lọ́wọ́ ọ̀ràn yìí àwọn tó lọ́wọ́ rán làwọn tí wọ́n bá ní owó láti lọ kì í wá sí gbogbo ẹni olówó náà lọ́lọ́run tó ń rán pé wá gbogbo ẹni olówó kọ́ ni Mákà tí ìdọ̀ràn yẹn fún lẹ́yìn abá lówó ó gbọ́dọ̀ ní àwọn kankan kún àlòkè ayé yìí ọkà pébù ó ní kàfáhà kọ lọ àwọn sàrá yìí ti pé sára rẹ̀ inú májẹ̀mú hajj tọ́lọ́run fi pé yàn pé a ti pè ọmọ bọ̀ wá lọ́gbọ̀dọ̀ nílà òun ni kò lówó owó tó ní inú bísínẹ́sì rẹ ló ti lówó nìní àbí ń bí owó oṣù rẹ lọ gba lóònù jáde ńbẹ wọn wá ń yọ díẹ̀ níbi iṣẹ́ irú ọ̀nà yìí àbí ẹnìkan ló kówó fún ọ lọ́ràn ọ ẹni ọ̀ràn ọ yìí ní Mákà gbogbo bí wọ́n bá wò ó ti lè rówó tó bá kówó Mákà fún ọ ní wo ìwọ Mákà tiẹ̀ ti ní àlàáfíà ẹni tó ń fún ọ lówó tó fi lọ ní onílàdá aláàlí Mákà tiẹ̀ àmì ẹni ó rówó haramu tó fi ràn wọ òun onílàdá kan kàkà bẹ́ẹ̀ yóò tó jí àwọn iwájú Ọlọ́run ní òun ní òrojú ẹ̀ àmọ́ tó bá mọ̀ pé wà ráàmù ló fi ràn wọn bọ̀ yóò dàbọ̀ tó bá mọ̀ kó wọ́ ẹ̀jẹ̀ ló fi ràn wọn èyí ó dé wọ̀ fún wọn láti gbà àmọ́ tí ó bá mọ̀ kò sí ní tọpinpin ẹ̀kọ́ wádìí ẹ̀ sọ ma pé àwọn yẹn ò ti yé báwọn tó bá rówó tán owó ti dé Sheikh Nuruddin ọwọ́ kùlà áká yìí àyìnrán òpònú Mákà àyìnrán ọ̀dẹ̀ Mákà ẹni tí ọ̀gbọ́n tí làákà yìí rò pé dèdèrè ọwọ́ kó fún pé ó lè ṣe hajj owó ìṣòwò ni ọlọ́mọ ìyá òun ni ẹni tí dèdèrè tí ọmọ nǹkan kan Mákà ọ̀dẹ̀ ọkọ̀ dọ̀rọ̀ yẹn fún